أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Kí Ọlọ́run ọba tí ó yẹ ní kíkí, ọba tó yẹ ní yìnyín, ọba tí a ń dúpẹ́ fún pé ó ṣe wá mùsùlùmí, ọba tá ń bẹ̀ pé kó má yẹ ẹsẹ̀ wa ní ojú ọ̀nà Islam. Atọrọ kí Ọlọ́run àti gẹ̀rẹ̀ fún Ànábì Muhammad àti gbogbo ànábì Ọlọ́run. Atọrọ bẹ́ẹ̀ fún àwọn àfáà wa, àwọn òbí wa, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa nítorí Ọlọ́run. Àwa kí gbogbo ojú rẹ̀ àti tí ire tí ń wò wá tí ń gbé wa ní dédé àkókò yìí ń pé àpò ọlá jímọ̀ àpò ọjọ́ ńlá Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé Ọlọ́run jẹ́ àmàrí wọn ṣe nínú Islam imani àti ihsan akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìrántí Ọlọ́run àti ìtanijí tí mo mú wá fún ra mi mo sì mú wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà kó máa wúlò fún yín. Ẹ jẹ́ á jọ gbé láìfọ ara wa yẹ̀wò láàrin ìṣẹ́jú kan ìpè ibi ọba yìí rẹ dé yìí kí ni ìwúlò rẹ̀, kí láǹfààní rẹ̀ nínú àdúgbò yín, kí láǹfààní rẹ̀ nínú ẹbí rẹ̀, kí láǹfààní rẹ̀ nínú ọ̀ràn rẹ̀, kí láǹfààní rẹ̀ lórílẹ̀-èdè rẹ̀, kí ni ìwúlò rẹ̀. Nítorí pé ìbéèrè rẹ̀ àti ìdáhùn rẹ̀ tó bá jẹ́ ìdáhùn òdodo ó ní ń ṣe pẹ̀lú kí ni ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run. Torí àwọn èèyàn tó bá wúlò fọ́mọlàkejì ni wọ́n sábà rí bí dọ̀rẹ́ Ọlọ́run. Àwọn tán bá wúlò fọ́mọlàkejì jù ni wọ́n sábà rí bí dọ̀rẹ́ Ọlọ́run. Ọ̀jọ̀gbọ́n kan al-Imam Shafi'i làwọn kan forin náà ti sí lọ́dọ̀ wọn lóhun ló sọ pé annasu bin nasi ma damal hayatu bihim wal usru wal yusru taratun wa awqatun wal usru wal yusru taratun wa awqatun. Annasu bin nasi ma damal hayatu bihim. Annasu bin nasi àwọn èèyàn náà ni ọmọ jáṣọ ènìyàn ò lè dáyé ṣe, ẹnìkan ò lè igi kan ò lè dá igbó jẹ, ẹnìkan ò lè dá rẹ̀ pè lódìndí ìlú. Annasu bin nasi láti lè gùn kí ọmọ ènìyàn láti lè dolóríire ọmọ ní bùkátà sọmọlàkejì rẹ̀, ọmọ ní bùkátà sọ́rẹ́ rẹ̀, a máa ran ara wa lọ́wọ́ ní ẹ̀yìn. Wal usru wal yusru sa'atun wa awqatun. Ma damal hayatu bihim báyé ṣe rí nìyẹn lópin ìgbà tá a bá ń bẹ láyé táyé bá ń jáyé. Wal usru wal yusru gbogbo ìwọ t'Ọlọ́run kẹ́, gbogbo ìwọ t'Ọlọ́run ṣàánú nínú ẹbí, gbogbo ìwọ t'Ọlọ́run kẹ́ nínú àdúgbò, gbogbo ìwọ t'Ọlọ́run ní kó máa dẹrùn fún tó wá nítorí wàhálà ẹbí rẹ pọ̀, wàhálà àwọn ọ̀rẹ́ rẹ pọ̀, ó sá fún gbogbo wọn, ó avoid kálukú, ó jìnnà sí wọn, wọ́n ń pè ọ́ ò gbé, wọ́n ní ọwá mítí ni ọlọ́wà wà lọ ọ́n sírù nítorí ń pọ́ dẹ̀ fún ẹlẹ́nì lọ́mọ ìpé ọ́n sírù àti yúsírù ìdẹ̀kùn àti líle sáàtún àwọn àkókò kan tí ọmọ gbaṣẹ́ lọ́wọ́ ara wọn ni tó bá dẹ̀ lẹ́nì ó lè padà lé lọ́la tí wọ́n náà ní bùkátà sí wọn. Wa afdalun nasi ma bayna al-wara rajulun tuqda ala yadihi lin-nasi hajatun tuqda ala yadihi lin-nasi hajatun. Ibi à ń lọ gangan ládé yìí wọ́n ní Ṣáfi'í ń sọ pé wa afdalun nasi ẹni tó lóore jù nínú gbogbo èèyàn tá a bá ń wá àwọn òwò ń wà lé Ọlọ́run ṣẹ́ni tí ń pẹ́ lérí awọ ni lẹ́yìn tó kírun wákàtí márààrún tán ó tún wáá fi gbogbo alẹ́ ṣe náfìlà mọ́júmọ́ sóhun ló súnmọ́ Ọlọ́run jù ní. Abẹ́ni tí ń fi gbogbo ọjọ́ gbààwẹ̀, abẹ́ni tí ń fọdọọdún lọ hajj pé hajj rẹ̀ já láti bíi 50 years ọdọọdún ní lọ Mẹ́kà. Wa afdalun nasi ma bayna al-wara rajulun tuqda ala yadihi lin-nasi hajatun tuqda ala yadihi lin-nasi hajatun. Ẹni tó lóore jù nínú àwọn èèyàn, ẹni tó lọ́lá jù àwọn tán wà ní ránkì àkọ́kọ́, àwọn tán wà ní sáfù àkọ́kọ́ nínú àwọn èèyàn làwọn tó yẹ sí pé tuqda ala yadihi lin-nasi hajatun tuqda ala yadihi lin-nasi hajatun. Àwọn t'Ọlọ́hun tọwọ́ wọn bíya bùkátà àwọn èèyàn máa bíra rẹ̀, bùkátà èèyàn mélòó ló tọwọ́ rẹ̀ bíya rí, èèyàn mélòó sì ló burú fún jù látọwọ́ rẹ̀ rí.
la fi ní kí ni ìwúlò rẹ̀, kí láǹfààní rẹ̀ nínú ayé, kí ni ìwúlò rẹ̀ nínú ẹbí. Ṣé tó bá kú lẹ́ni èèyàn mélòó ló fẹ́ sunkún ẹkún bànújẹ́ pé ẹni ìwúlò fún mi, èèyàn mélòó ló fẹ́ sunkún rẹ̀? Àbí wọ́n kàn máa sunkún pé ká má bàa pè wá lọ́dájú, àmọ́ àmọ́ kókó rẹ̀ nínú ẹbí bó ti lọ yìí náà nísìn àmọ́ tí ó pẹ̀dín lára wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá jáde láyé ní tí fámìlì rí ó lùzì lára rẹ̀, tẹ́bì rí ó lùzì, tí fámìlì tí tádùgbò rí ó lùzì wọ́gán ọ̀mọ́ tìrúwọ̀ náà ọ̀mọ́ kókó rẹ̀ ní pé kí ló ń wúlò, kí ló ń ṣe fáwọn èèyàn. Ìmáàmù Ṣáfi'í ó lẹ́ni tó lóore jù nínú gbogbo èèyàn lẹ́ni jẹ́ pé tukudọ́ aláyẹ̀dì hílì náà sì hàjá tún ọwọ́ rẹ̀ lọ́lọ́run lò fi bí abùkátà àwọn èèyàn. Ẹnìkan tó rí léèwé wọ̀, ẹnìkan tó rí gbèsè san, ẹnìkan tó rí dáadáa kan ṣe ń pé ilẹ̀ yìí bó ti di tèmi kò sẹ́yìn Aláàjì Lágbájá, ìyàwó yìí bí mo ti rí ìfẹ́ kò sẹ́yìn bàbá Tàmọ̀dò. Gbogbo ẹni tọ́lọ́run bá ní káwọn èèyàn mọ́ tọwọ́ rẹ̀ sórí òun ló lóore jù. Ẹ sì wá rí i pé gbogbo nínú ẹ̀sìn náà kì í sọ̀rọ̀ ayé nìkan, nínú ẹ̀sìn àwọn tó wúlò jù ni wọ́n súnmọ́ Ọlọ́run jù. Àwọn tó súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí tán wà nítòsí Olúwa tí wọ́n rí ìjọba ọ̀run ṣe àtijọba ayé wọn làwọn tó wúlò jù. Àwọn ànábì Ọlọ́run àwọn ni wọ́n dáa jù nínú gbogbo ẹ̀dá. Kí ló fà? Onípa àwọn wọn ṣàǹfààní jù. Àwọn ni wọ́n ṣàǹfààní jù nítorí Ọlọ́run ní man ahsanu qawlan, ta ló fẹ́ dá lọ́rọ̀ tó man da'a ila Allah, ẹni tó pèpè sójú ọ̀nà Ọlọ́run wa amila salihan tóun náà ṣiṣẹ́ rí. Àwọn wọn dáa jù, àwọn wà sáfù àkọ́kọ́ torí àwọn wọn wúlò fún ènìyàn jù. má wọná kí tiẹ̀ má burú kó má bàjẹ́. Àwọn tó ṣiṣẹ́ lérí rẹ̀ jù làwọn ànábì Ọlọ́run. Tọ́ tẹ̀lé wọn làwọn àfáà tán kọ́ ní kíw lànàbì fi ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu. Báríkà gbogbo ẹni tí bá kọ́ mọ́ ń kíw kódà bọ́ bá lówó lọ́wọ́ nínú ẹni tó ráyé wá lọ́wà, nínú ẹni tá a bá bí ń béèrè pé kí ni ìwúlò rẹ̀, kí láǹfààní rẹ̀, nínú ẹni tó ní dáhùn gidi lẹni tí ń kọ́ mọ́ ń kíw àkọ́mọ́ al-Qur'an, kì í ṣe kíw ranu kíw tọ́mú èsìn lọ́hùn. Gbogbo ẹni tí ń bá ń kọ́ báríkà rẹ̀ ó ráyé wá. Kódà bó ṣe lẹ́sìn nínú ló ń ṣe fáwọn ọmọ pé èmi mọ̀wé ìyìn tí ìríṣẹ́ mọ́ parí yunifásitì àṣẹ NYSC tó awáṣẹ́wáṣẹ́ àti ìrí yíta kan fi jókòó lẹ̀ lásán yẹn máa dúdú bóyá dúdú yẹn máa pàdé lọ́dọ̀ mi rọ̀lẹ́. Ẹ máa pàdé lọ́dọ̀ mi rọ̀lẹ́ wọ́n ní wọ́n fẹ́ ṣe wáyéèkì, wọ́n fẹ́ ṣe nẹ́kò, wọ́n fẹ́ ṣe kíníkan ẹ̀ mọ̀wé, ìmọ̀ kọ́ yín mathematics, ìmọ̀ kọ́ yín English, ìmọ̀ kọ́ yín literature, kájọ mọ́ ka novel, kájọ mọ́ ka kíníkan. Ó yẹ kọ́ ẹ sì wá. Tó bá jẹ́ ń tó ń ṣe náà nìyẹn ó wúlò. Tó bá jẹ́ pé ń tó ń ṣe náà nìyẹn ó ṣàǹfààní ọ̀ráyé wá. Àmọ́ wọ́n tó ní kankan tó ń ṣe ládùúgbò, ó ní kankan tó ń ṣe nínú ẹbí, ó jámọ́ kankan, ó láǹfààní kankan. Kódà àwọn òbí gan banújẹ́ ń pa àwọn ò tí ì oúnjẹ rẹ jẹ. Ó ṣàǹfààní wà fúdọ̀ ló ń nà sí. Ma bayna liwara rajulun tuqda ala yadihi linnasi hajatun. Tuqda ala yadihi linnasi hajatun. Annabi sallallahu alaihi wasallam ó ní ala ukhbirukum ẹ jẹ́ n sọ fún yín bí afdala min darajati salati was siyami. Àwọn iṣẹ́ kan bẹ tó lóore jù kí ọmọ ṣe náfìlà àrùn lọ. Àwọn iṣẹ́ kan bẹ tó lóore jù kí ọmọ ṣe náfìlà àwẹ̀ lọ, mọ́ gbààwẹ̀ olóṣù mẹ́ta, àwẹ̀ olóṣù mẹ́rin. Àwọn kan bẹ tí wọ́n tún súnmọ́ Ọlọ́run jù ọ́ lọ tòun ti bí wàhálà rẹ̀ ṣe pọ̀ tóun. Àwọn kan bẹ tán tó Ọlọ́run súnmọ́ jù ọ́ lọ. Àwọn wo ni islahu dhatil bayn. Ànábì lẹ́ni tí ń parí ìjà nítorí wúlò láfi ní nínú legal maxim nínú Islam qaida fiqhiyya táwọn àfa Islam nítorí tófin Islam bá ti pẹ̀ka lọ́tún lósì tí ń bá ń pọ̀ wọn à ní ẹ̀sà dúdú ẹjọ́ sọ́ndà principle kan káfẹ́ kan mọ̀ pé principle yìí láfi mọ̀ dájọ́ torí gbogbo òfin arí pé ń pàdé síbẹ̀ wípé an-naf'u al-qasir an-naf'u al-muta'addi khairu min an-naf'i al-qasir qaida fiqhiyya ni. Àǹfààní tó bá relate mẹ́lòmíì, àǹfààní tí è jẹ́ tiwọ nìkan mọ́ tó ti di pé bí ṣe ń wúlò fún ọ ń wúlò fẹ́lòmíì náà, àwọn kan náà ń benefit lára ẹ̀. Ó lóore ju gbogbo sí aláǹfààní tí ọ tọmọ lérí limited people àbí lórí ìwọ nìkan tó ń ṣe lọ. Ìrun tí ń bá bẹ̀rẹ̀ sí ní mọ́ kírun náà fìlà mọ́júmọ́ èmi nìkan mọ́ láǹfààní ẹ̀, kò lọ́nà tó fi fẹ́ wúlò fún ará àdúgbò mi, kò lọ́nà tó fi fẹ́ wúlò fún gbogbo aráàlú, kò lọ́nà tó fi fẹ́ wúlò fara ayé. Èmi mọ́ láǹfààní ẹ̀, èmi máa gbaládẹ́ ẹ̀. Àmọ́ orúmọ́júmọ́ ohun kan náà tán bá ní wá sùn tí mọ̀lẹ́bí mi kan ti ń ṣàìsàn, ọ̀rẹ́ mi kan tó wà lọ́sípítù tí mo á lọ jókòó tì lálẹ́ mọ́júmọ́, ó ní ládàá nójú kí n yan náfìlà mọ́júmọ́ lọ. Wàhálà náfìlà pọ̀ ju kí n jókòó ta aláìsàn lọ, àmọ́ ládàá kí n jókòó ta aláìsàn yẹn pọ̀ ju. Ló fi jẹ́ sí pé tíyẹn bá fẹ́ bójú rí Ọlọ́run pàdé, tó bá fẹ́ tètè dọ̀rẹ́ Ọlọ́run, àwọn bó ní fíkìhù tọ́hát àti fíkìhù ujúr, o ní láti mọ fíkìhù bó náà ṣe ń distribute ládàá sí.
àwọn iṣẹ́ kan ń bẹ awlawiyat tó ṣeun fíkì of preferences wọ́n pè àwọn iṣẹ́ kan ń bẹ ó ní wàhálà nú bí hajj ṣe wà yẹn ó ní wàhálà nú tí ì ṣe díẹ̀ wàhálà tẹ́ ṣe láràfá wàhálà tó ṣe ní Mínà èyí tẹ́ fi sùn ní Muzdalifa àti èyí tẹ́ fi ṣe tàwáfù ìjọ tàwáfù lè fáwọ́dọ̀ àti gbogbo àwọn iṣẹ́ yẹn aṣọ yìí tẹ́ lò nínú àràmí àti mọ́gì kaná gbogbo àwọn mọ́ṣe àràmí kì í ṣiṣẹ́ díẹ̀ kò sírú hajj tó lè sanwó kí mo fẹ́ sanwó 5-star hajj 7-star hajj ó ṣe yálàyà wàhálà náà ni bó ṣe wá ní wàhálà nínú tó yẹn tí èyí bá ti ṣe hajj ọ̀ràn yẹn o tí èyí bá ṣe hajj ọ̀ràn yẹn o owó hajj tán ní okó wá tí wọ́n ní tẹ́jẹ̀ǹtì ní okó wá yẹn pẹ̀lú ògùn Ọlọ́run tó bá kó fábúrò rẹ̀ kan tó fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì ó ní ládánú ju kọ́ lọ́mọ́ká lọ ṣẹ́sì nítorí pé ná fún hajj ó ná fílà tí èṣà alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn tó lọ rí o tó bá ti lọ rí yìí tá à ń sọ yìí ní ìtò ti lọ rí tó wá fẹ́ lọ míì kí á tiẹ̀ ti wá pẹ́jẹ́ lọ rí níwọ̀n rẹ̀ sórí ìtọ́ fẹ́ lọ tó ló fẹ́ rí níwọ̀n rẹ̀ owó tó fi lọ yẹn wàhálà tó ṣe ń bẹ pọ̀ owó tó ná ń bẹ pọ̀ kò sì tó ládá tó rí ń bẹ kò tó ládá tó rí nítòsí rẹ̀ tó bá ọ̀rá kó òun fábúrò rẹ̀ kan tí ò rí jẹ tí ò rí mu tó bá kó fẹ́ bí rẹ̀ kan tí ń dààmú tó bá kó fara àdúgbò rẹ̀ kan tí ò tí ì rí bá ti ṣe tó bá yẹ pé ládá gẹ́gẹ́ lọ ń wá ibi tí ń bẹ nítòsí rẹ̀ pọ̀ jù tó fẹ́ wá lọ mọ́ kàní lọ. afa àgbà Abdullahi ibn Mubarak ìkànnù àwọn afáàrí tó lámìlaka nínú Islam tó lókìkí tó lókọ afa aládìsí ni afóhùn fíkìú ni àwọn àsìkò àwọn ọmọ Malik Abu Hanifa ló ṣayé ó tún wá lówó lọ́wọ́ lọ́nkẹ́ ọdọọdún ní máa lọ hajj a sì máa lọ jihad ó sì wá jáfa àtọ̀rọ̀ ayísá àfóhùn wára hàn ni Abdullahi ibn Mubarak wọn á ní kánú àwọn hajj tó fẹ́ lọ lọ́dún kan tí máa lọ lọ́dọọdún tí kì í já ó ti wá palẹ̀ mọ́ ó ti wà lọ́nà yìí tí ń lọ àbó ti fẹ́ máa lọ ti fẹ́ jáde ní Baghdad wọn á ní ló wá rí obìnrin kan Al-Imam Ibn Kathir ló pa ìtàn yìí nínú Bidaya wa Nihaya ó ní Abdullahi ibn Mubarak wá rí obìnrin kan obìnrin yẹn ṣàn yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ń pín bolo obìnrin yà ń lọ ọ wá ń wò ńlọ bá rí i pé ó ń lọ sórí àtàn kan tí ń bẹ ní ọ̀kan arábìnrin yẹn sì dórí àtàn ní sáwọn wò pé sáwọn èèyàn rí òun sẹ́ rí òun sí òun rí òun lọ bá gbé ẹran kan ó jẹ́ ẹran òkú mbete kan táwọn kan ẹran tó kú tí ọ̀bọ bẹ ẹran tíntín rùn táwọn eṣinṣin bò ńlọ́lọ́ gbé lórí àtàn ó wá gbé kẹ́lẹ́kẹ́lẹ́ ń yọ wọlé lọ Abdullahi Mubarak máa gbà ẹran tó ti bàjẹ́ ẹran tó ti rùn ẹran tó ti kú lélẹ́ ìfẹ́ jẹ àbí kí ló fẹ́ fi ṣe ọ̀dàjọ́ wọn tọpẹ́ lọ kí ló fẹ́ fi ṣe ó wá tọpẹ́ ó lọ wò ó kan lẹ̀kùn ó béèrè pé mo béèrè arábìnrin tó wọnú ilé yìí tọ̀hún náà wò pé ta ní arábó ní nǹkan pé ṣèṣe pé ń sọ̀hún nígbà tó yá Abdullahi Mubarak jẹ́wọ́ fún pé mo rí ọ tó gbẹ̀ràn kan bẹ̀ yẹn mo fẹ́ mọ bó ló ṣe jẹ́ kí ló ṣe ọ́ àbọ̀ fẹ́ jẹ́ ni kí ló fẹ́ fi ṣe arábìnrin wa ní pé ìgbà ló le fóun ọkọ òun ti kú ọmọ mẹ́rin ní bẹ lọ́wọ́ òun tó wọn tọ́jú tí ò síbi tóun ti fẹ́ rí tí wọ́n jẹ òun ti dààmú àmọ́ nígbà tí ìnira yìí pọ̀ káwọn sì má bàa kú tí bọ́lọ̀ ń sọ pé ẹran òkú mbete tọ́fẹ́ ni tí ọba rí tí ó jẹ mọ́ wíbẹ̀ ní Al-Qur'ani lòun fi lọ gbé òun fẹ́ ṣe fáwọn ọmọ náà ó sì ẹran òkú mbete fáwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ ibi iná ló ń gbé ní àdúgbò yìí ló ń gbé ní ìsìwádùúrò yìí tí ẹ̀ mọ́ pé aláìní kan bẹ nítòsí mi ládá tí ń wá lọ Mọ́kà àṣé ìtújù bẹ́ẹ̀ lọ ń bẹ ládùúgbò gbogbo owó Abdullahi ibn Mubarak palẹ̀ mọ́ lọ́dún náà láti kó lọ Mọ́kà arábìnrin ló kó fún toro yé yìí pé tó bá yẹ pé ládá Ọlọ́run ní ń wá lọ Mọ́kà ń bẹ nítòsí mi ń bí tí èyí bá ṣe pé kan lè pè mí lálàájì pé ọdọọdún ni mo lọ Mọ́kà bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ọdọọdún ni mo lọ ń mọ́ra tí èyí bá ṣòkìkí lọ́n wá ń bẹ tó bá jọ lọ́n ń bẹ nítòsí rẹ̀ wà fudalun nasi ma bayna liwara rajulun tuqda ala yadihi linnasi hajatun tuqda ala yadihi linnasi hajatun. béèrè lọ́wọ́ ara rẹ lẹ́kṣọ̀ wa náà nìyẹn pé kí ni ìwúlò rẹ kí láǹfààní rẹ tó o bá kú irú ẹkún wo làwọn èèyàn fẹ́ sun ṣẹ́kun pé kankan mọ́ pé wàá lọ́ọ́ dájú ẹjẹ́ àsunkún ẹ̀ pé ẹnìkan nù wa apẹ̀dín àwọn náà apẹ̀dín kò jù báwọn lọ ẹkún pa apẹ̀dín nọ́mbà wa dínkù abẹ́kún wípé ta ni ọmọ wa di bùkátà yìí fún wa abẹ́ pé èrè kan tá à ń rí lára rẹ̀ ta ló fẹ́ máa ṣe fún wa báyìí ajá sípò wúlò nìyẹn látẹ̀mùnà àná yàdàl ma'rufi àná àhàdìn wọ́n ní mọ́mú Ṣáfì ń sọ pé gbogbo ẹni tó bá ní kápá àti ràn lọ́wọ́ lẹ́ni kejì rẹ̀ látẹ̀mùnà àná yàdàl ma'rufi àná àhàdìn ìní ṣe lágbájá lórí mọ́
ìní wúlò fún wọn lọ sọ̀rọ̀ mi láì dá mọ́ ṣe bẹ́ẹ̀. ما كنت تقدر فالأيام تارة ما كنت تقدر فالأيام تارة. lókun ìgbà tó lọ́n bá ń ṣàánú wọn náà tó bá ní tó wà káùntì rẹ tí wọn náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mọ̀ ṣàánú mọ̀ wò tẹni tí ń bọ̀ àwọn olókọ̀ jẹ́ mọ̀ wò tẹni tí ò béèrè rẹ torí fal-ayyamu taratun ọjọ́ ilé ayé tó ń wò yẹn mọ̀ yí onílé níní yẹn ó lè padà yí padà lọ́la ẹni tó fẹ́ sá fún ó lè padà ní díẹ̀ lọ́la. واشكر فضائل صنع الله إذ جعلت إليك لعلك عند الناس حاجات. إليك لعلك عند الناس حاجات. ọmọ ìyá mi gbogbo wọ́n tọ́lọ́ ń bá ní òwúlò gbogbo wọ́n tí gbogbo aráyé bá ń pèsè ẹnu ọ̀nà rẹ tán sẹ́ndì mẹ́sẹ̀gì sí ọ̀gbà tó tan WhatsApp rẹ láàárọ̀ oríṣiríṣi request account detail lọ́tún lọ́sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mọ́kànra ń pèsè mi nìkan ni nìkan ní gbogbo gbà mú wa yín ò tí ẹ̀ mọ́jú mú wa lọ mọ́ ṣe bẹ́ẹ̀ òṣìkúrú dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fàdọ́ ìlà sóhun láàyè ń pọ́lọ́ ń ṣàánú rẹ̀ at least ju in láti ilé ìkàlà lákàáyìn. dannasi hajatun ilayka la'alakain. dannasi hajatun. Ọlọ́run ní káwọn èèyàn máa ní bùkátà sí ọ kò léwọ́ lọ́nu ọ̀nà àwọn èèyàn ọkọ̀ àwọn èèyàn wá sẹ́nu ọ̀nà rẹ̀ onu wọn máa sẹ́ndì mẹ́sẹ̀gì sí ọ kò wọn àwọn náà kẹlòmí wọn máa sẹ́ndì sáwọn náà ni Ọlọ́run wá ní kí wọ́n kàn máa sẹ́ndì sí wọ́n kìí ṣe wọ́n ló ń jí láàárọ̀ kùtùkùtù wọn pé ọwọ́ ta ní ìtùsí tọrọ owó báyìí kìí ṣe wọ́n lọ́lọ́run fi sí position bẹ́ẹ̀ dúpẹ́ rẹ̀ ṣẹ́rí gbogbo àwọn ọmọlúàbí èèyàn ìdùnnú tán máa rí bí kán mú ọwọ́ lọ sókè báyìí kan fi fún ẹni tọ́wọ́ rẹ̀ ń bẹ ń sàlẹ̀ ìdùnnú tí ń bẹ ń bẹ ó ju ìdùnnú kó tẹ́wọ́ kán máa bùn wọn lówó lọ gbogbo aláfẹ́ kán bùn wá lówó kán bá bùn wọn kan nù wá máa dùn kódà èèyàn bá àti jó lówó tán bá tún bùn wọn kan inú rẹ̀ ó tún dùn gbogbo wa ni àmọ́ ìdùnnú tí ń bẹ ń bẹ kò tó ìdùnnú tí ń bẹ ń bí kó rí èèyàn bùn lówó kó rí èèyàn kọ́lé fún kó rí èèyàn ṣàánú pé gbowó ìlọ fi bẹ̀rẹ̀ business gbowó ìfi parí ilé tó ń kọ́ gbowó ìfi san gbèsè tó fẹ́ san ọmọlúàbí èèyàn ní máa ronú bẹ́ẹ̀. kọ́dìmọ́ takọ́ mọ́. mọ́hùn ṣáfihàn wá ní kọ́dìmọ́ takọ́ mú àwọn kan ti fàyè lẹ̀ wọ́n ti kú nínú ayé nínú àwọn èèyàn tán wálé ayé bí èmi rẹ̀ yìí náà. wà máa tàti fọ̀dọ̀ ìlú. àwọn bí wọ́n ṣe bó ṣe di pé wọn ò sí láyé nínú nìmọ́ máa tàti fọ̀dọ̀ ìlú hàn àwọn nǹkan rẹ̀ wọn àwọn ọlá àwọn orúkọ wọn parẹ́ kí lédè tórúkọ àwọn kan parẹ́ bí àwọn àfa àgbà gbogbo àwọn àfa àtàndàkọ̀ yìí ó dá wòtòsí rẹ̀ wo Sheikh Kamal wòtòsí rẹ̀ wo Sheikh Adam wo àwọn àgbààgbà bẹ́ẹ̀ nínú àwọn àfa wo àwọn àgbààgbà bẹ́ẹ̀ nínú àwọn olóṣèlú kódà wo Mandela ní South Africa wo gbogbo àwọn èèyàn torúkọ wọn parẹ́ mọ́ tàti fọ̀dọ̀ ìlú. kí ni ó jẹ́ wọn parẹ́ lẹ́yìn ikú wọn kí lẹ̀mí wọn fi gùnjú tẹ́gbẹ́ wọn lọ kódà bí ògùn ní títí nọ́mbà ńbẹ nínú wọn tí ó lò ju 40 lọ ńbẹ nínú wọn tí ó lò ju 50 éèjì Ìmámù Nawawi ọwọ́ 50 ọwọ́ akọtíra bàkàtàbàkàtà ọkọ̀rọ̀ ọ̀dọ́tù tọ́ lìbí náà kò sírù rẹ̀ nínú fíkìú Ṣáfìn bíi volume 12 àbí volume 15 nira ọ̀dọ́tù tọ́ lìbí ó tún kọ Sahih Muslim Minhaj òun náà lọ bíi volume 15 ó tún kọ Riyadu Sọ́ọ̀lì yìí náà volume kan péré ni àmọ́ gbogbo ayé ò lè mọ́kà ó tún kọ Majmu' ó bẹ̀rẹ̀ sí ní ṣe ṣáàrí Muhazzab ń ṣe Majmu' lọ Majmu' ní í ṣe lọ tó fi kú ẹnu bí ọba adé náà gbogbo èèyàn tí ọba tí ní Majmu' lé kò tí ì ní tẹ́ra ṣẹ̀ríyàn kò dáwọ́ lé nǹkan kan kọ́ mọ́ lálùbáríkà rí gbọ́kọ̀ kékeré Arba'in Nawawi àtọ́kọ ẹ bó ti lálùbáríkà káàkiri ayé kò pé 50 tó fi kú kọ́dìmọ́ ta kọ́ ọmọ ọ̀nù. wà máa tàti máa sínú. kí ni wọ́n ń ṣe láyé kí ni ìwúlò rẹ̀ kí ni pàtàkì rẹ̀ àbí bó ti máa sùn bó ti máa jí tó máa gbówó oúnjẹ tó fi kú náà nìyẹn. wà máa tẹ́ wà á ṣàkọ ọmọ wà hàn. fi nasi amwatun. wà á ṣàkọ ọmọ wà hàn. fi nasi amwatun. àwọn kan ń bẹ nínú ayé wọn àti ikú ayé ò sì rí tí wọn rò mọ́ nítorí wọn láǹfààní wọn lérí pa ẹni bá lórí pa ní ibi dọ̀rí Ọlọ́run nínú ẹ̀sìn tó o bá fẹ́ súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí àfikún kíná fún rẹ kó jẹ́ muta'addi àǹfààní rẹ kó máa wúlò fọ́mọlá kejì kọ́ ẹ́ sí pé gbogbo èèyàn máa sọ pé ọ̀dọ̀ rẹ̀ láti kéké báyìí ọ̀dọ̀ rẹ̀ láti gbọ́ wá sí báyìí òun ló impact life mi lọ́nà kan sọ́nà kejì
ọ̀dọ̀ rẹ̀ mo ti rówó tí mo fi bẹ̀rẹ̀ bísínẹ́sì kódà bó lówó lọ́wọ́ ẹlẹ́mìíràn pé owó ló dùn ṣe dúdú tẹ́ ń sọ yìí láì lówó lọ́wọ́ náà ọ̀nà ń bẹ tó fi lè ṣàánú àwọn èèyàn tó mọ̀ wúlò tó bá sí láyé mọ́ ti dúdú wọn pé èèyàn lẹ́ni tó kù yìí kí ló ṣe fún ọ tó fi pè é léèyàn níjọ́ tí ìṣòro bá mi tí gbogbo ọ̀nà dí fún mi òun ló mú mi lọ́dọ̀ lágbájá ló lọ́ọ́ bá mi bẹ̀ pé kó yá mi lówó òun ló jẹun nídùú mi níjọ́ tí mo lọ́ọ́ yáwó òun ló bá wa parí ìjà báyìí ládùúgbò òun ló fún mi mọ̀ràn báyìí ìmọ̀ràn lásán ó lè fi tún ayé yẹn ṣe kọ́dìmọ́ ta ọkọ̀ ọmọ yóò máa jẹ́ sí pé nígbà tó o bá sí láyé mọ́ okùn ẹbí rẹ tó so papọ̀ tó di ó já ìwúlò rẹ yẹn kò ní tán. wà á máa ta tí màá sínú. fàṣàkọ̀ ọmọ àwọn fẹ́ẹ̀nà ṣe àmúwàtún. fàṣàkọ̀ ọmọ àwọn fẹ́ẹ̀nà ṣe àmúwàtún. tó bá jẹ́ sàárà ló ṣe ó gbẹ́bọ́ ò ní ọkọ̀ mọ́ṣáláṣí ní àbòṣe nǹkan kan ó kọ́lé ọmọ òrukàn kí ẹ máa bá ń tọ́jú àwọn ọmọ òrukàn àbò dáwọn kan lówó àbò ṣàṣe dáadáa kan sí kejì sínú láìfọ àwọn èèyàn àbí sádùúgbò yín sílùú yín eré ipa rẹ̀ ọmọ ṣẹ́kù lọ́gbére ìmọ̀tọ́ bá fi màwọn èèyàn wá sí ló ṣe ni tẹ́ra lọ́kọ́ ni àbò tiẹ̀ kọ̀wé àbò tiẹ̀ kọ́ àwọn èèyàn níwèé ládùúgbò ó fún wọn mọ̀ràn ṣé wàyẹ̀kì ló yẹ kó ṣe ni àbí nẹ́kò kọ́ọ̀sì wo ló yẹ kó mú ní yunifásitì òun fáwọn ọmọ kéékèèké ní mọ̀ràn òun ṣe orientation fún wọn ìyẹn náà yóò máa jẹ́rìí pa rẹ̀ nígbà tó bá sí láyé mọ́ kò ní jẹ́ sí pé ó ti dòkú ayé láì tí ìfàyè lẹ̀ àwọn kan ò ní impact wọ́n ti kú láì tí ìkú wọ́n ti dòkú láì tí ìkú ọlọ́mọ ṣe wá bẹ́ẹ̀ ọlọ́mọ ṣe wá bẹ́ẹ̀ ọlọ́mọ ṣe wá bẹ́ẹ̀ bàbá wa Sheikh Daud Alfanla àwọn náà nígbà táwọn bẹ̀rẹ̀ láìfò àwọn lọ́dọ̀ àwọn abira àwọn pé àwọn ẹbí àwọn ti ń kọ́lé àwọn ẹbí àwọn aralẹ̀ àwọn ò tí ì rí kankan ṣe kí làwọn fowó ṣe gan làwọn wá rí i pé ọmọ ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn gbogbo táwọn ní làwọn kọ́kọ́ kò lé lérí àwọn ò tí ì lè dá dúró mọ́ mú táwọn náà tí ìyọ́n ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ yàwó làwọn ti kó gbogbo wọn sọ́dọ̀ pé ẹ máa wá gbé lọ́dọ̀ mi làwọn á ń ṣe wákàí pé gbogbo nǹkan tí mo ti ń ṣe nínú ayé bí ọba jẹ́ tìmí mà ajẹ́tẹ̀bí bí ò sì jẹ́ tẹ̀bí ajẹ́tọ̀rẹ́ gbogbo ẹ̀ ń jẹ́ fàdí ní olúwa mi ọlọ́run dákun bá mi ṣe tèmi ọlọ́run dákun bá mi ṣe tèmi ọlọ́run dákun bá wa ṣe tàwa ọlọ́run dákun bá wa ṣe tàwa ọlọ́run dákun bẹ́yìn ṣe tẹ̀yìn ọlọ́run má ṣe wàhálà lájẹ gbàgbé àná ọlọ́run má ṣe wàhálà lájẹ gbàgbé ọ̀la ọlọ́run jẹ́ á wúlò fún òbí wa ọlọ́run jẹ́ á wúlò fún ẹbí wa ọlọ́run jẹ́ á wúlò fún ìlú wa ọlọ́run jẹ́ á wúlò fún olúwa 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 wa. kọkùnrin ṣẹ̀tọ́ rẹ̀ fóbìnrin kóbìnrin ṣẹ̀tọ́ rẹ̀ fọkùnrin kọ́mọdé ó ṣẹ̀tọ́ rẹ̀ fàlágbà kálágbà náà ṣẹ̀tọ́ rẹ̀ fọmọdé kónlé ó ṣẹ̀tọ́ rẹ̀ fara oko kára oko ó ṣẹ̀tọ́ rẹ̀ fara àlékàyè wa lè bá dùn kó lè dá. káyé 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 wa lè bá dùn kó lè dá. ẹnu wọn tá a sọ yìí ọlọ́mọ ṣáà fàlùbáríkà sí. àmín. aqulu ma tasma'un bá a ti ń sọ tẹ̀ ń gbọ́ yìí wa astaghfirullah li wa lakum là ń fọkàn kan tọrọ àforíjìn gbogbo àṣìṣe wa àtàṣìṣe wa à ń tọrọ fúnra wa bẹ́ẹ̀ à ń tọrọ fẹ́yìn náà bẹ́ẹ̀ innahu huwal ghafurur rahim òun lálá àforíjìn òun lọ́bọ̀ oníkẹ́ ẹ má gbàgbé pé ní jímọ̀ ẹjẹ́ aṣọ sàlátù tó pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ aṣọ pọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.